lórí bí gbajúmọ̀ òṣèrébìnrin tíátà ilẹ̀ wa Bíọ́lá Adébáyọ̀ ṣe ìrànlọ́wọ́ fún òṣèré akẹgbẹ́ rẹ̀ Tóyọ̀sí Adésànyà láti dọlọ́mọ láyé lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ ọdún tó ti ṣègbéyàwó tó ti ń wojú Ọlọ́run fọ́mọ. Arábìnrin kan máa ti sọ ohun tó mọ̀ nípa Bíọ́lá Adébáyọ̀ lórí ìrànlọ́wọ́ tó ṣe yìí. Ẹ wá gbọ́ ohun tó sọ. Sọ fún ọ wípé iṣẹ́ téèyàn ó ṣe ó pọ̀ téèyàn ó fi wọ àlìjánà. Olúkálùkù ni ó wá ọ̀nà títí ẹ̀. Ìwọ náà tètè wá tiẹ̀ wò nínú ọ̀nà tí yóò jẹ́ kí Bíọ́lá Adébáyọ̀ tó jẹ́ kó jẹ́ ẹni ìtẹ́wọ́gbà sí Ọlọ́run ọba ó ní pé ó sì sọ lójú rọ́. Ó mú ìtìjú kúrò nínú infertility. Ó jẹ́ ká mọ̀ pé ẹni tí uterus rẹ̀ ò bá gbé ọmọ ìdá ó ṣe IVF ni ó ṣe intrauterine implantation ni ṣùgbọ́n tí ò gbé ó lè ṣe surrogacy. Wọ́n sọ pé actress Tóyọ̀sí wọ́n ní àwọn náà ti ṣe surrogacy wọ́n ti di ọlọ́mọ alihamdulilayi. Sọ ọmọ àǹtí pupa tó wà lọ́gbẹ̀ẹ́ ọmọ ìlú Báyọ̀ she so beautiful àwọn náà ti bí ọmọ obìnrin. Ọlọ́run ọba ò ṣèkà tí èèyàn bá ní fertility ìsídà kó jẹ́ pé èèyàn ṣe IVF kí wọ́n mú ẹyin níbí kí wọ́n mú sperm níbí kí wọ́n gbé sínú láàbù tó bá ti fertilize kí wọ́n wá gbé kúrò kí wọ́n gbé sí ikùn èèyàn kó sì máa dàgbà kó fọ́ọ̀mù placenta kó sì germinate tàbí kí wọ́n wo àsìkò tí èèyàn ń ovulate pé ẹyin alágbájá ti fẹ́ jábọ̀ o ẹyin rẹ̀ yóò jábọ̀ o kán wá mú sperm kán wá introduce rẹ̀ sí kó wá lọ fertilize ẹ̀ tí kan kò bá wá ṣeéṣe téèyàn ní owó kéèyàn ó san owó fún ẹni tí yóò bá yàn gbé kán mú ẹyin níbí kán mú sperm níbí kán ra ẹyin níbí kán ra sperm níbí kí wọ́n gbé papọ̀. Òfin ti wà wípé ẹni tó san owó tó sọ pé mò ń fẹ́ ọmọ tó wá ní bá mi gbé oyún yìí ìdè mi ni mo lẹ́yìn èmi kọ́ ni mo lẹ́yìn òun ló ní ọmọ. Ẹni tó bá yàn gbé ọmọ kò sí nǹkan tó kàn án. Wọ́n ń parí báyìí ó ń bí ọmọ yẹn báyìí bísímìláì kó máa lọ títí ẹni. Adúpẹ́ lọ́wọ́ àwọn tí wọ́n create awareness very big thanks to Bíọ́lá Adébáyọ̀ we really appreciate you. Àmọ́ sọ pé congratulations to Aunty Tóyọ̀sí Adesanya. Inshallah bí kúdírátìláì Ọlọ́run tó fún yín ní ọmọ yìí yóò jẹ́ kẹ́ ẹ rí wò. Àǹtí yìí mọ̀ rẹwà wọ́n rẹwà àṣejù wọ̀ ọ̀ọ́dá wọn mọ̀ wọ́n máa ń rẹ́rìn wọ́n tún lè jì í. Àǹtí Tóyọ̀sí wọ́n rẹwà inshallah bí kúdírátìláì gbogbo ẹni tó bá ní infertility tẹ́ ẹ bá ní owó ẹ lọ ṣe IVF kí ẹyin yín kó tó tán. Ẹ lọ ṣe IVF ẹ lọ ṣe surrogacy kí ẹyin yín kó tó tán. Ẹnìkan náà tún ṣe recently tó jẹ́ pé òun náà bímọ kó tó di pé Àǹtí Tóyọ̀sí Adésànyà yìí ó bí títí ẹ̀. Gbogbo ẹni tó ní irú pírọ́blẹ́mù yìí Ọlọ́run yóò sọ́ọ̀fù pírọ́blẹ́mù wa. Very big thank you Bíọ́lá Adébáyọ̀. I really say very big thank you to Bíọ́lá Adébáyọ̀. Òun ló pa ìtìjú tì ó jáde ó mú irọ́ tí àwọn èèyàn máa ń pa fún wa ní after 65 years for page Ọlọ́run wá sí ọmọ fún àwa máa wò ó ibo lọ́lọ́run wò títí téèyàn fi wọ 65 àwọn èèyàn wá sọ pé kò sí tọ́lọ́run ò lè ṣe Ọlọ́run ó ṣe wá sún ìyà èèyàn dọjọ́ iwájú wọ age of 65 agbára wo lèèyàn ní téèyàn fẹ́ fi tọ́mọ ní age of 65 ṣùgbọ́n gbogbo ẹ̀yin tẹ́ ń bá wa create awareness sí surrogacy intrauterine implantation àti IVF very big thank you to you all we really appreciate you. Kò sẹ́ni tí ò lè ní infertility congratulations again Aunty Tóyọ̀sí Adésànyà Ọlọ́run yóò bá yín wo ọmọ náà. Ẹ̀yin èèyàn kí lẹ rí sóhun tárábìnrin yìí sọ nínú fọ́nrán yìí ẹ jẹ́ ká mọ̀ lábala àríwí sí ẹ jọ̀wọ́ ẹ má gbàgbé àti like subscribe sí channel yìí ẹ ṣé gan-an ni àmọ́ lóore.